ẹ wo tọkọ-tìyàwó yìí, ọ̀kadà ìmáàmù tó gbà wọ́n sílé ni wọ́n jí gbé. iléeṣẹ́ ọlọ́pàá tó wà lágbègbè Fika nípínlẹ̀ Yobe ti mú àwọn tọkọ-tìyàwó kan, Abdullahi Ibrahim àti Khadija Ali. ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n dọ́gbọ́n burúkú kan fún ìmáàmù àgbà tó ń gbé lágbègbè Fika, wọ́n sì jí ọ̀kadà rẹ̀ gbé sá lọ kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n níjọba ìbílẹ̀ Biu nípínlẹ̀ Borno. Aláròyé gbọ́ pé ṣe làwọn tọkọtaya yìí parọ́ fún ìmáàmù àgbà ọ̀hún nínú oṣù kẹfà ọdún yìí pé àwọn fẹ́ di mùsùlùmí òdodo, táwọn sì ti ṣetán láti kọ ẹ̀sìn ìgbàgbọ́ táwọn ń ṣe tẹ́lẹ̀ sílẹ̀ pátápátá, ṣùgbọ́n àwọn kò ní ibì kan pàtó táwọn lè máa gbé. Kíá tí wọ́n sọ̀rọ̀ náà fún ìmáàmù ọ̀hún ló ti gba àwọn méjèèjì sílé pé kí wọ́n máa gbé pẹ̀lú òun. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe sọ pé kò pẹ́ rárá tí wọ́n gba àwọn méjèèjì sínú ilé tán tí ọkọ obìnrin náà fi sọ fún ìmáàmù àgbà ọ̀hún pé òun láàlá burúkú kan. Ni bàbá náà bá sọ pé kí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ fi ọ̀kadà gbé ọkọ obìnrin yìí lọ sínú igbó láti lọ wá èròjà tí wọ́n máa lò láti kápá àlá burúkú náà wá. Kò tún pẹ́ rárá tíyàwó náà tún fi sọ fún ìmáàmù pé òun pàápàá ńlá irú àlá tọkọ òun ńlá tẹ́lẹ̀, tí bàbá ọ̀hún sì ní kí wọ́n tún gbé àwọn tọkọtaya ọ̀hún lọ sínú igbó kí wọ́n lọ mú èròjà tí wọ́n kọ́kọ́ lọ mú fún ọkọ̀ náà wá. Inú igbó ọ̀hún ni wọ́n wà táwọn tọkọtaya yìí fi já ọ̀kadà ìmáàmù gbà mọ́ ọmọ bàbá yìí lọ́wọ́ tí wọ́n sì sá lọ, ṣùgbọ́n ọwọ́ tẹ àwọn méjèèjì níjọba ìbílẹ̀ Biu ní ìpínlẹ̀ Borno níbi tí wọ́n ti ń lo ọ̀kadà náà. Àwọn ọlọ́pàá ti ní àwọn máa fojú àwọn méjèèjì balẹ̀ ẹjọ́ kí wọ́n lè káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.